gbogbo ohun tí ń ṣogun ìbálòpọ̀ ojú oorun nínú ayé rẹ mo bá a wí lónìí ọlọ́run á fi òpin sí. Aminna ya Allah. ọlọ́run á bá gbogbo ẹ̀mí abẹniwò lórúgànjọ́ tó ń bẹ̀ ọ́ wò ọlọ́run á bá a wí. Aminna ya Allah. gbogbo ẹ̀mí ọmọ alẹ́ tí máa ń rìn ọmọlẹ̀ lórúgànjọ́ ọlọ́run á bá a wí. Aminna ya Allah. gbogbo ogun kí kòkòrò kó bọ́ sí ni nímú ká fọ́n ká má rí fọ́n kó wá kò sí méjì tọ́ta fi ń ṣe ju wọ́n fi ń gbé àìsàn sínú ayé ẹni lọ mo gbà á ládùúà ní ẹ̀tí àkókò àtọ̀wọ́ yìí lọ ọlọ́run á bá a wí. Aminna ya Allah. aáyán ò níṣẹ́ méjì nínú ilé àmì tó bá fà sí ni lára ìkórìíra ní mú wá gbogbo ìran aáyán tó ti gbàbọ̀dè nínú ayé rẹ̀ tí ń fa ìfàsẹ́yìn sínú ayé rẹ̀ mo bá a wí pẹ̀lú orúkọ Allah. Aminna ya Allah. eṣin ọdẹ nínú ilé ò níṣẹ́ méjì ìránṣẹ́ àwọn àgbàlagbà ni ya Rabbi gbogbo ohun tó lè máa fa ìfarahàn sínú ayé mi àti ẹ ọlọ́run á bá a wí. Aminna ya Allah. ẹ ṣe Aminna lẹ́ẹ̀mejì kẹ́ ẹ fi ọwọ́ ẹ̀ bọ́jú pẹ̀lú agbára ọlọ́run àti àṣẹ rẹ̀ ọlọ́run á fòpin sí gbogbo àwọn ẹ̀mí kẹ́mí tó ń tọpinpin ayé yín ò ṣe Aminna lẹ́ẹ̀kan sí Aminna ẹ lè darapọ̀ mọ́ wa ní inú ìjọ nukofit tí olú ìjọ wa tó wà ní ìlú Ẹdẹ ní Ọ̀ṣun State ní ààyè tí ọlọ́run ọba mi ti ń gbàdúrà níbi tí àṣẹ ọlọ́run ti ń fọhùn nínú ayé àwọn ènìyàn ìwọ náà máa bọ̀ o lè pe nọ́mbà tó wà lójú ìwòran yìí àbí kẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ní orí WhatsApp wa àánú ọlọ́run á wà pẹ̀lú wa o àmín wọlá kún fàyà kún ogun ayé ò ní borí wa àmín.